ẹja bá yín dá sí díẹ̀ náà mo mọ̀ pé àwọn ajá kan wà àti ewúrẹ́ kan wà lórí TikTok yìí tí wọ́n fẹ́ máa sọ pé ó fẹ́ tọrọ sí Koko Zaria má dá sí Koko Zaria má ta sí Koko Zaria mi ò bá yín wí o ẹ má wá fún mi o ẹ dórí yín ó burú o mi bá yín sọ̀rọ̀ ẹ jókòó sẹ́gbẹ́ kan ọ̀rọ̀ yóò kàn yín o tágbàlagbà kan bá dẹ̀ wá fún mi tó sọ rọ́bìṣì máa wá fún ẹ wọ́n sọ nǹkan tó ní láìkí o dúró sáyé ẹ̀ ọ̀rọ̀ wọn tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ Koko Zaria Ọláìyá Igwe àti Láwórì àti ìyàwó Láwórì ṣe mọ̀ pé ẹ̀yin ní tíátà yìí mo kọ́ ṣe tíátà tí mo gba certificate tí mo lọ́gàá mi ọ̀gá mi dá mi mọ̀ mo dọ́gàá mi mọ̀ mi ń sọ máa lè ṣe tíátà ọmọ kékeré ni mo wà ní Ọ̀ṣun state ni mo ti ń jó pẹ̀lú ìyá dàda àwọn bàbá yọksì so when I'm talking about theatre kò mọ̀ kó mo ṣe stage ẹ̀yin oní tíátà yìí látòrí àwọn ọ̀gá wa ẹ̀yin lè bọ̀rọ̀ jẹ́ wọ́n máa fọ yín gò lórí ẹ gbàgbé wípé Òṣòdì láti máa parí gbogbo ọ̀rọ̀ ẹ gbàgbé wípé Òṣòdì náà ti ṣe gbogbo ẹ̀ òkè lọ̀gá mi ò fẹ́ dárúkọ anybody àmọ́ èyí tí mo dárúkọ yìí ẹ̀ máa yín nàná ọ̀rọ̀ yìí fún yín ó lè wọ part 2 ó lè wọ part 3 mo travel mo lọ bìkan ni tẹ́lẹ̀ mi bá tẹ̀ wo fídíò mi a máa ṣépè sínú a ní mi ò mọ̀rọ̀ kọ́ nìyẹn kí n tì sẹ́nu ẹ jẹ́ n sọ fún yín kó lè yé yín dáadáa nǹkan tí mò ń sọ ni wípé ẹ̀yin ọ̀gá oní tíátà ẹ ti sọ àgbàdo mọ́dì ẹ ti wá doníyẹ̀yẹ adìyẹ ó tó dé níbi tí èèyàn bá jẹ́ ti ń jẹ ègbúdò máa túbẹ̀ ṣe òun ló fi fà á tí Koko Zaria tó fi lè sọ̀rọ̀ sí ẹ̀gbọ́n Olóyèdé Ọláìyá òun ló fà á tí Láwórì tí kì í ṣẹgbẹ́ Koko Zaria tó sọ wípé àwọn náà pè wọn bóun ṣe débẹ̀ sóun lélẹ́yìí bí a kò kí wọn kò sálúùtì wọn lórí stéèjì náà fi lè fọ́gò mọ́ ẹ lórí èmi ò sí ń bẹ̀ nǹkan tẹ́ ẹ̀ sọ́nà là ń pín torí pé ti sọ àgbàdo mọ́ di àwọn wọ̀nyí àwọn gangan lolúwa yín àwọn lè ń forí balẹ̀ fún nítorí ìpọ́n máa fún yín lówó ẹ gbàgbé bẹ́ẹ̀ bá máa produce ẹ̀ẹ́dọ̀sọ́dì bẹ́ẹ̀ bá máa produce ẹ máa dé Òṣòdì ṣé ẹ gbàgbé pé ẹ máa dé Òṣòdì ẹ ti gbàgbé búdá ibẹ̀ ẹ máa kọ script organiza àti wà location gbogbo ẹ̀ pátá la sí rí bẹ́ẹ̀ bá ń ṣe birthday bí wọ́n bá sì dé bẹ́ẹ̀ kókókó kí wọ́n tó ṣe Koko yìí sí wọn ṣé torí pé Koko àti MC èmi ò mọ̀ yẹn ń jà o nǹkan tá a gbọ́ náà ni pé bíyá they are not that good like that mi ò fẹ́ máa dá sọ̀rọ̀ yẹn because ìjà lẹ́yìn wọ́n lè jọ dọ̀rọ̀ lọ́la now let me now ask you question ṣé torí ẹ̀ ní gbogbo ẹ̀ ṣe wá di bó ṣe dì í ni ẹ wá fi ìṣẹ́gbẹ́ kan jẹ̀gbẹ́ kan làbẹ́wò pé I don't understand a ti sọ fún yín wípé tẹ́ ẹ bá ti ń báyàn ṣe ẹ máa fààyè ìjà sílẹ̀ ààyè ìjà tẹ́ ẹ fi sílẹ̀ ó nìyẹn many more yín ìgò lẹ́ṣẹ̀ ń gbà lórí wọ́n sì ń sa yín gò lórí wọ́n ṣe máa padà gbò àwọn onímọ́tò àwọn agbèrò òkè ẹsẹ̀ wá jóná ìgbà tẹ́ wá ságò mọ́ bàbá yẹn lórí tó bá kú ńkọ́ tí wọ́n bá kú ńkọ́ àmẹ́ tó gún wọn nígò àmẹ́ tó parọ́ àmẹ́ tó sòótọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ̀yin oní tíátà yìí tí yín pọ̀ ó lè níyìn ibi ẹ bá ti jẹ́lẹ̀ tí mọ̀ ọ̀fọ́n níyìn ibi ẹ bá ti jẹ́lẹ̀ tí mọ̀ èmi náà kọ́ èmi wá jẹ́ kálí kudus mo ṣì gbé pàtó bọ̀ bẹ́ẹ̀ yẹn máa serious bẹ́ẹ̀ lè lọ.